kú dédé ìwòyí. Mo kọ́kùnrin, mo kóbìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Tó bá jẹ́ pé èèyàn ṣẹ̀ ń wò mí nígbà àkọ́kọ́ ni. Orúkọ mi ni Dr. Aviz Abolade. Ojú tí ẹ fi ń wò mí, ojú náà ò ní fọ́. Etí tí ẹ fi ń gbọ́ mi, etí náà ò ní di. Ìjàmbá ò ní wọlé tọ̀ wá. Porogodo ayé ò ní lù fún gbogbo wa jó. Tó bá jẹ́ pé èèyàn ṣẹ̀ ń wò mí nígbà àkọ́kọ́ ni. Orúkọ mi ni Dr. Aviz Abolade. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tí ẹ wà ní ìlú òyìnbó, ẹ̀yin tí ẹ wà ní ìlú aláwọ̀ dúdú tiwantiwa ní Áfíríkà. Mo kí gbogbo yín. Ghana ni ẹ̀yin olólùfẹ́ mi tí ẹ wà ní Ghana, Côte d'Ivoire, Benin Republic, Niger, Cameroon, gbogbo yín pátápátá ni mo kí. Ẹ̀yin tí ẹ wà ní Asia country, Europe, gbogbo yín pátápátá ni mo kí. Àtọ̀là tó wà nílùú tẹ́ wà yẹn, mo lè kó wá bá wa. Wọ́n á ní gbé yín dìgbàdìgbà wálé. Ọkọ ọba àdá ọba ò ní sá yín lẹ́sẹ̀. Àwa tá wà nílé náà, àní lérò kúrò dé, àní tòde rò kú wọlé. Àwọn náà ń dẹ́nu akọ́lẹ́bò. Àní gbọ́ burúkú sẹ́yìn tẹ́ wà lókè. Ẹ̀yin náà ní gbọ́ burúkú sí wa. Ẹ káàbọ̀ sórí ètò àṣírí ilé ìwé àti ìgbọ̀n bàbá wa. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́. Ojú tẹ́ fi ń wò mí, ojú náà ò ní fọ́. Bẹ́ẹ̀ ni etí tí ẹ ń gbọ́ mi, etí náà ò ní di. Ìjàmbá ò ní wọlé tọ̀ wá. Ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí. Ẹ bá wa share fídíò yìí kó lè jẹ́ àǹfààní fún ẹlòmíràn. Ó ti yé yín? Bá wa share káàkiri kó lè jẹ́ àǹfààní fẹ́lòmíì. Bá wa like ẹ̀, torí àwọn nǹkan yìí tí ò bá ṣe wá, ó lè ṣe ẹni tó wà ní ẹ̀gbẹ́ wa. Ẹ̀yin olólùfẹ́ mi, ẹ̀yin tí ẹ ti subscribe, ẹ jọ̀ọ́, a bẹ̀ yín ni, ẹ bá wa subscribe. Ẹ̀yin tí ẹ ti subscribe, a dúpẹ́ gidigidi lọ́wọ́ yín. Owó ò ní tán lọ́wọ́ yín. Ẹ ní nàka tán kẹ́ ẹ torí kan. Ẹ̀yin tí ẹ ti subscribe, ẹ gbìyànjú, torí nǹkan tí mo fẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ mi náà nìyẹn. Àpékú iṣẹ́ náà ló mórí ẹni yá. N tá ti sọ ó pọ̀ ju èyí tí a ti sọ lọ. Kó lè jẹ́ kóríyá fún wa. Tó ti yé yín? Ẹ bá mi wá báírò àti ìwé. Ẹ bá mi wá nǹkan fìdílé. Kẹ́ ẹ fìdílé nǹkan. Mo mú wá fún wa lénìí. Ẹni tí ara ẹ̀ bá máa ń gbóná, oògùn ara gbígbóná, mo mú wá fún wa ní èní. Ẹlòmíì, ara ẹ̀ ó máa gbóná nígbà tó jẹ́ pé ara ẹlòmíì máa dàbí ìgbà pé bóyá oven búrẹ́dì ni. Níta rẹ̀ bá ń gbóná, àbí inú ẹ̀ bá ń gbóná, tí ara èèyàn bá ń gbóná, àbí inú èèyàn bá ń gbóná, oògùn ẹ̀ náà ni mo mú wá fún wa ní èní. Kí la máa lọ wá? Ẹ jẹ́ ká lọ wá ewé ọ̀wọ̀. Ewé ọ̀wọ̀. Ẹ jẹ́ ká gún, ká lọ̀ kúnná. Tí a bá ti wá gún, ẹ jẹ́ ká pò mọ́ òrì. Tó ti yé yín? Ẹ jẹ́ ká pò mọ́ òrì. Bá ti wá lọ̀ papọ̀, tá ti lọ̀, a ti pò mọ́ òrì. Ẹni tí inú ẹ̀ bá máa ń gbóná, tó ti yé yín? Ẹni tí inú ẹ̀ bá máa ń gbóná, kó mọ̀ ní tá ti lọ̀, tá ti pò mọ́ òrì yìí,
kó máa fi síbí kó máa fi bù sínú ẹ̀kọ gbígbóná kó máa mú. Tó bá jẹ́ pé ara bá ń gbóná náà ni, òrí tá a ti pò mọ́ ewé ọ̀wọ̀ yìí, ẹ jẹ́ kí irú ẹni bẹ́ẹ̀ kó máa fi pa ara lóòrèkóòrè. Pẹ̀lú ògo Ọlọ́run, ara tó ń gbóná àbí ló ń gbóná ni, á fi ẹni yẹn sílẹ̀. Ẹ má gbàgbé láti subscribe sórí channel mi. Bá mi share fídíò yìí, bá mi like nǹkan tí ò bá yé yín ẹ béèrè. Ẹ̀yin tí ẹ ti subscribe, mo dúpẹ́ gidigidi lọ́wọ́ yín. Àbòsí ń tolókun, àbòsí ń tọlọ́sà, ẹ wá ní nàkàn tán kẹ́ ẹ torí kan. Ìjàmbá ò ní wọlé tọ̀ wá, owó ò ní wọ́n lọ́dẹ̀dẹ̀ nìkan kan wọn nú wa. Àní dẹni àkọlẹ̀bò, aya ò ní daya láya, ọmọ wa ò ní dọmọ lọ́mọ, bẹ́ẹ̀ ni ọkọ wa kò ní di ọkọ ọlọ́kọ. Orúkọ mi ò yí padà, orúkọ mi ọmọ yín àbúrò yín olólùfẹ́ yín, orúkọ mi ni Dr. Tabi.